a sì kí gbogbo ènìyàn gbogbo wa wípé a kú ọdún titun 2026 ọdún yìí ọdún àánú tó dájú ni bẹ́ẹ̀ ni ohun tó Olúwa bá wa sọ lọ́dún yìí nìyẹn pé àánú ló máa fọhùn àánú ni kọ́kọ́rọ́ ọdún yìí òjò àánú ló máa rọ̀ lé gbogbo wa lórí gbogbo wa la máa ráàánú gbà lábẹ́ bó ti wù kó rí níbi gbogbo tá a bá lágbàáyé gbogbo àwa ọmọ Ọlọ́run àwa tá a ti ń ṣe Ọlọ́run tipẹ́tipẹ́ àtàwa tá a ṣẹ̀ ń mọ Ọlọ́run ní àkókò yìí gbogbo wa la máa ráàánú gbà àánú Ọlọ́run lórí wa kọ̀ sí dáadáa a kí wa kú oríire a kí wa kú ọdún titun oríire ni láti rí ọdún titun láti rí ọdún tí Ọlọ́run ṣe láti la ọdún ògbólógbòó ní 2025 láti là á kọjá oríire ni o oríire ni mo fẹ́ ká ké sí àwọn bàbá àwọn màmá ẹ̀gbọ́n tàbí àbúrò òbí ọkọ aya gbogbo ènìyàn pé ìsìn ọ̀wọ̀ ti bẹ̀rẹ̀ àwa ìjọ olùfẹ́ Jésù Kristi káàkiri lágbàáyé la máa ń gbé ìsọ̀ wá sórí afẹ́fẹ́ àná la gbé ìsọ̀ wá bá a lónìí lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ ìjọ yàrá ìyàwó the Bright Chamber Church lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ Godfrey Emuze ministration lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ Jesus Lovers Everywhere Life Community Church náà ló gbé ìsọ̀ wá bá a lónìí òní sì ni ọjọ́ kẹrin inú ọdún yìí ọjọ́ kẹrin gbáko ọjọ́ kẹrin oṣù kìíní ọdún tá a wà yìí òní ni ọjọ́ Olúwa sì ni a gbọ́dọ̀ mọ rírì Ọlọ́run a gbọ́dọ̀ júbà rẹ̀ a gbọ́dọ̀ wárìrì níwájú rẹ̀ a gbọ́dọ̀ sọ fún kó ṣe amóore òun la bí amọ tòótọ́ abiyamọ tòótọ́ òun ló ti ń tọ́jú wa bọ̀ láti jọ́ wọn ti lóyún wa lájọ́ ti bí wa gbogbo àwa tá a dàgbà la gbọ́dọ̀ máa rántí pé a ti ṣe kékeré rí gbogbo àwa tá a dàgbà la gbọ́dọ̀ rántí wípé a ti wà nínú ìyá wa rí nígbà kan rí nígbà tá a mọ nǹkan kan nígbà tá a lè gbàdúrà nígbà tá a lè ṣe nǹkan kan Ọlọ́run ló ń tọ́jú wa Ọlọ́run ló ń tọ́jú wa Ọlọ́run ló ń tọ́jú wa bẹ́ẹ̀ ni àwọn àgbà bọ̀ wọ́n ní màálù tí ò nírù Ọlọ́run ló ń ba lé e ṣe mo fẹ́ ká pa ọkàn wa pọ̀ lónìí lówùrọ̀ yìí láti júbà Ọlọ́run láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ níbi gbogbo tá a bá lágbàáyé ká fi ara wa fún Ọlọ́run láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ láti júbà rẹ̀ o mo fẹ́ ká fi ara wa lẹ̀ sí Ọlọ́run wípé Ọlọ́run ó ṣe Ọlọ́run ó ṣe Ọlọ́run ó ṣe Ọlọ́run ìgbà pípẹ́ alibi uduwagada Ọlọ́run ìgbà pípẹ́ ó ṣe ọba tó ń tọ́jú wa tó ń tọ́jú ayé wa ọba tó ń gbà wá lọ́wọ́ ọ̀tá tó ń gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀ gbogbo ọ̀nà ni ẹ̀ṣẹ̀ ṣe ń fani ní àsìkò yìí pàápàá lórí gbogbo tá à ń rí lórí amóhùnmáwòrán tá à ń rí lórí social media láàrin ní gbogbo bí tá a ti ń ṣe dúnàdúrà a máa rí àwọn àǹfààní àti dẹ́ṣẹ̀ ọ̀tá fẹ́ ká dẹ́ṣẹ̀ ká lè ṣubú ọ̀tá fẹ́ ká dẹ́ṣẹ̀ ká lè padà sẹ́yìn ọ̀tá fẹ́ ká dẹ́ṣẹ̀ ká lè kẹ̀yìn sọ́lọ́run ọ̀tá fẹ́ ká dẹ́ṣẹ̀ ká lè ru ìbínú Ọlọ́run sókè lórí wa ṣùgbọ́n orí ọ̀fẹ́ Ọlọ́run tó fún wa orí ọ̀fẹ́ òun ló mú wa fà sẹ́yìn ní ọ̀nà ìparun orí ọ̀fẹ́ òun ló mú wa fà sẹ́yìn ní ọ̀nà ìgbé orí ọ̀fẹ́ òun ló mú wa kẹ̀yìn séṣù kẹ̀yìn séṣẹ̀ kẹ̀yìn sáyé bẹ́ẹ̀ ni mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tó fún wa ọpẹ́ la máa fi wọlé o ọpẹ́ nígbà gbogbo ká sọ fún lẹ́ẹ̀kan sí pé Ọlọ́run ìgbà pípẹ́ arúgbó ọjọ́ ọba lánàá lónìí lọ́la Ọlọ́run tó ní ayé àti ọ̀run Ọlọ́run wa Ọlọ́run bàbá Ọlọ́run ọmọ Ọlọ́run ẹ̀mí mímọ́ ẹ ṣeun ìgbà gbogbo ẹ ṣeun ọjọ́ gbogbo Ọlọ́run o ṣé Ọlọ́run o ṣé àyàn ẹ̀mí mímọ́ o ṣé ẹ̀mí mímọ́ tó ń gbénu wa tó ń fọhùn tó ń sọ̀rọ̀ ẹ̀mí mímọ́ tó ń gbénu wa tó ń tọ́ wa ẹ̀mí mímọ́ tó ń darí wa tó ń ṣíjìbò wa tó ń dáàbòbò wa ẹ̀mí mímọ́ tó ń gbénu wa náà ló ń wò wá sàn bẹ́ẹ̀ ni òun ló ń wò wá sàn òun ló ń tọ́ wa òun ló ń jí wa lójoojúmọ́ tá a bá jí sáyé ẹ̀mí mímọ́ ni o kì í ṣe aago ló ń jí èèyàn kì í sì ṣe oúnjẹ ló ń jí èèyàn bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ ló ń jí gbogbo alààyè àlí ihuliaka òléliakàtà ẹ̀mí mímọ́ ló ń jí gbogbo alààyè o bẹ́ẹ̀ ni ẹ̀mí mímọ́ ló ń jí gbogbo alààyè mo fẹ́ ká mọ rírì ohun tọ́lọ́run ń ṣe mo fẹ́ ká mọ rírì ohun tọ́lọ́run ń ṣe nínú ayé wa lórí ìjọ pàápàá lórí àwa tá a kóra wa jọpọ̀ gẹ́gẹ́ bí agbélé ìgbàgbọ́ níbi gbogbo tá a ti tẹ̀dó sí tá a wà lórí pẹpẹ yìí ní gbogbo àgbáyé ẹ̀mí ló ń tọ́jú wa òun ló ń jí wa lójoojúmọ́ òun ló ń tọ́jú wa ló ń tọ́ ìṣiṣẹ́ wa ló ń tọ́ ọ̀nà wa kò jẹ́ aṣubú dànù kò jẹ́ ká yé mú wa kò jẹ́ kọ́ta mú wa bẹ́ẹ̀ ni Ọlọ́run tí ò jẹ́ ká parẹ́ máyé a rí wípé àwọn kan nígbà tí ọdún ògbólógbò yẹn fẹ́ parí wọ́n jàǹbá ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀nà àwọn kan sọ ẹ̀mí wọn àwọn tá àti ẹ̀ ronú sí àwọn tí àti ẹ̀ lè ronú kọ̀ owó kọ̀ kò ràn wọ́n lọ́wọ́ ipò kọ̀ kò ràn wọ́n lọ́wọ́ òkìkí kọ̀ kò ràn wọ́n lọ́wọ́ nígbà tí ìṣẹ̀lẹ̀ dé nígbà tí ọ̀tá bẹ ìrìn àjò wò wọ́n sọ ẹ̀mí wọn nù ọ̀pọ̀lọpọ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ dé ó sọ ọjọ́ iwájú rẹ̀ nù kò lè tẹ̀síwájú mọ́ ó rí wípé ẹjẹ́ á jókòó síbi tá a wà á lè tẹ̀síwájú mọ́ torí ìṣẹ̀lẹ̀ ó kọjá ohun tí a lè máa fẹnu sọ
ṣùgbọ́n nínú gbogbo rẹ̀ àyè ọpẹ́ yọ, nínú gbogbo rẹ̀ àyè ọpẹ́ yọ, ó yọ fún yín, ó yọ fẹ́mi náà, àyè ọpẹ́ ó yọ ní gbogbo àyè, ní gbogbo ọ̀nà. Ní gbogbo ọ̀nà ó ṣe é, ní gbogbo ọ̀nà ó ṣe ó bàbá. Ní ọjọ́ Sunday kìíní ọdún oṣù kìíní ọdún tá a wà nù rẹ̀ yìí, mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gan dáadáa, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dáadáa. Àwa tá a bá lè kọrin dáadáa ká kọrin sí i, àwa tá a bá lè ka orin Dáfídì ká ka orin Dáfídì, àwa tá a bá lè yìn dáadáa ká yìn, ká jó, ká yọ̀ mọ́, ká jẹ́ kó mọ̀ pé amore ọwọ́ wa rèé lókè. A fi gbogbo ara wa yìn, gbogbo ẹ̀yà ara wa àti ohun tó ń bẹ́nu wa, gbogbo rẹ̀ la fi yìn Ọlọ́run, a fi yìn Ọlọ́run lóge, a fi yìn Ọlọ́run lógo, a fi yìn Ọlọ́run lógo. Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe. Adúpẹ́ àyàn, adúpẹ́ àyàn, adúpẹ́ àyàn. Àbàrò débiluwádé gidigidi àgàgà. Adúpẹ́ àyàn, ó ṣeun, ó ṣeun, ó ṣeun, ó ṣeun, ó ṣeun. Ní gbogbo ọ̀nà ló fi ṣe, ní gbogbo ọ̀nà ló fi ṣe. Àyàn ó ṣe, àyàn ó ṣe. Ó tóbi lọ́ba, ó tóbi lọ́ba, ó tóbi lọ́ba, ó tóbi lọ́ba. Ájù wọn tí ò ṣe wí lẹ́jọ́ ni ọ́. Ọlọ́run ó ṣeun, Ọlọ́run ó ṣeun. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Mo fẹ́ kí a mọ̀ wípé àwa tá a rọ́dún titun ó yẹ ká lè yọ̀, ó yẹ ká lè dúpẹ́, ká lè júbà Ọlọ́run ní ọ̀nà tó yàtọ̀. Àwa tá a fún lórí ọ̀fẹ́ láti wà láyé lákòókò yìí kì í ṣe mímọ̀ ṣe wa o, ó wu Ọlọ́run bẹ́ẹ̀ ni. Àánú la rí gbà, àánú la rí gbà, àánú la rí gbà. Àdájú àwọn tó ti lọ, àdájú wọn lọ. Àwọn tí ò tilẹ̀ sí ní ipò tó wu ni àdájú wọn lọ. Àánú la rí gbà, oore ọ̀fẹ́ la rí gbà. Mo fẹ́ kí iye wa ṣí, kí a mọ̀re, ká wà ní ìrẹ̀lẹ̀ ọkàn. Ọdún yóò ṣe ọdún ìgbéraga. Ìwọ tó bá fẹ́ gbéraga, ó fẹ́ kọjú ìjà sọ́lọ́run nìyẹn, ó fẹ́ kí Ọlọ́run kó rẹ̀ ẹ́ wálẹ̀ fún ara rẹ̀. Ọdún ìrẹ̀lẹ̀ rèé, ọdún tó gbọ́dọ̀ mọ̀ wípé Ọlọ́run tó sìn, Ọlọ́run tó ní, Ọlọ́run tó gbéga, Ọlọ́run tó tọ́ni, Ọlọ́run májẹ̀mú, Ọlọ́run olódodo. Ọdún yìí jẹ́ ọdún tí o gbọ́dọ̀ mọ̀ wípé lóòótọ́ rere ni Olúwa. Nítorí náà ìwọ náà gbọ́dọ̀ fi ayé rẹ sí abẹ́ ètò, o gbọ́dọ̀ fi àyànmọ́ rẹ sí abẹ́ ètò, o gbọ́dọ̀ fi ìpinnu rẹ sí abẹ́ ètò ọ̀rọ̀ Ọlọ́run àti ìmísí tó ti ọwọ́ Ẹ̀mí Mímọ́ wá. Láti lè wu Ọlọ́run, ìpinnu láti lè wu Ọlọ́run, láti lè ṣe ìfẹ́ Ọlọ́run, láti ní fífi fún Olúwa, ṣíṣe fún Olúwa. Ní àkókò yìí o gbọ́dọ̀ ní ìpinnu èyí tí ó ran ayé rẹ lọ́wọ́, èyí tó yẹ kí ni tó ran ayé rẹ lọ́wọ́ láti súnmọ́ Ọlọ́run, tó ran àyànmọ́ rẹ lọ́wọ́ láti wu Ọlọ́run, èyí tí ó máa mú ọ jẹ́ alábàápín nínú ohun tọ́lọ́run fẹ́ ṣe ní dáadáa nínú ọdún tá a wà nù rẹ̀ yìí. Ẹni tí ò fẹ́ lo ọdún titun bí ọdún àtijọ́ kó súnmọ́ bí. Ẹni tó fẹ́ ìrírí ọ̀tọ̀, ìrírí ìyanu nínú ọdún titun yìí yàtọ̀ sí ohun tí wọ́n máa ń rí ní ìrírí ní ọdún àtijọ́, ẹjọ́ súnmọ́ bí o, kó gbọ́ ohun tí Ẹ̀mí ń sọ fún ìjọ, kó gbọ́ ohun tí Ẹ̀mí ń sọ fún ìjọ. Kókó ohun tí a fẹ́ fi gbàdúrà lónìí, láì dára wa lágara lábẹ́ bó ti wò ó kéré mọ́, kókó ohun tí a fẹ́ fi gbàdúrà ní wípé fífi agbára fún ìmúṣẹ àlá rere nínú ọdún titun. Kò sẹ́ni tí ò ní àlá kò sẹ́ni tí ò ní àlá o. A ní mo sùn, mi kì í rántí tí n bá rí. Bóyá àlá rẹ wá látojú oorun àbójú ayé, gbogbo èèyàn ló lálàá, gbogbo èèyàn ló ní àlá. Àlá jẹ́ ìfẹ́ àti ìrísí ohun tó gba Ọlọ́run gbọ́ fún, àfojúsùn rẹ níwájú Ọlọ́run, ohun tó ń gbìyànjú wípé kọ́lọ́run kó ṣe fún ẹ, òun làlá rere. Àwọn àdúrà rẹ ní kọ̀kọ̀ àti ní gbangba, òun ni àlá rere. Kọ́tà ń pè lálá rere. A fẹ́ gbàdúrà lórí ọ̀rọ̀ àlá rere. Ó ṣeé ṣe kí àwọn àlá rere rẹ lọ́dún tó kọjá kí o ti pa wọ́n tì, kó o ti wò wípé níbo ni ìrànlọ́wọ́ ti fẹ́ jáde, níbo ni ìmúṣẹ ti fẹ́ jáde. Ó ṣeé ṣe kí àwọn àlá rere tó ní lọ́dún tó kọjá kó wò pé bóyá wọ́n ti tóbi jù, bóyá wọ́n kọjá òye àti agbára rẹ, bóyá wọ́n kọjá ìgbàgbọ́ rẹ pàápàá. Ó ṣeé ṣe kó o ti pa wọ́n tì.
àmọ́ ìwọ tó fẹ́ kọ́dún dùn a rí àwọn kan tó ti ń jẹ́rìí inú ọdún tuntun yìí o má ṣe àfárá o má ṣe àfárá rárá àwọn kan ti ń jẹ́rìí ìyanu nínú ọdún tuntun yìí mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi ẹ̀rí rẹ̀ á farahàn ẹ̀rí àti ìyanu ìwọ náà á farahàn àwọn kan ti ń jẹ́rìí inú ọdún tuntun yìí bá a ṣe ń ríra wa bá a ṣe ń bára wa sọ̀rọ̀ yìí àwọn kan ti ń jẹ́rìí ọlọ́run ti ń bẹ àwọn èèyàn wò òní ní ọjọ́ kẹrin oṣù kìíní ọdún tuntun ọlọ́run ti ń bẹ àwọn èèyàn wò bí a ṣe ń sọ̀rọ̀ yìí má jáfara ìjáfara léwu má ṣe ìfira bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ mọ ohun tó ń ṣe pẹ̀lú ọlọ́run o gbọ́dọ̀ mọ ohun tó ń fi ẹ̀mọ́ ṣe nú rẹ o gbọ́dọ̀ mọ ohun tó ń fi ọ̀rọ̀ ọlọ́run ṣe o gbọ́dọ̀ mọ ohun tí ìjọsìn rẹ léwu jáde lọ́dún yìí ohun tí fífi fún ọlọ́run ṣíṣe fún ọlọ́run fífi ohun ìní bọ̀wọ̀ fún ọlọ́run o gbọ́dọ̀ mọ ohun tó lè mú jáde o gbọ́dọ̀ mọ bó bá ṣe máa farajìn fún ọlọ́run tí ìtàn rẹ yóò ṣe yí padà tí ọ̀nà á fi là tí gbogbo nǹkan yóò fi ṣe kíni yóò fi dáa ju ìrètí rẹ lọ àti ìrètí àwọn tó wà láyìíká rẹ o gbọ́dọ̀ mọ ohun tó nílò àti ṣe o gbọ́dọ̀ mọ ìyà tó máa kọ sí ọlọ́run àti ìyà tó máa kọ sí àwọn tó ń bẹ láyìíká rẹ tí o bá fẹ́ lóòótọ́ kí àlá rere rẹ kó rìn jìnnà nínú ọdún tuntun yìí a máa ka ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n mo fẹ́ ká gbàdúrà ká tó ka ọ̀rọ̀ ọlọ́run ẹ ká sọ fún ọlọ́run pé ọlọ́run bá mi sọ̀rọ̀ rẹ jẹ́ kọ́rọ̀ rẹ yé mi má jẹ́ kí n jẹ́ òpè nínú ohun ti ẹ̀mí ó ní nípa ti ohun ti ẹ̀mí ẹ má ṣe jẹ́ òpè ọlọ́run má ṣe jẹ́ òpè má ṣe mí lópè ṣí mi níyè tọ ìmọ́lẹ̀ rẹ sí ipa ọ̀nà mi gbàdúrà yẹn dáadáa sí ọlọ́run láàrin ìṣẹ́jú kan ọlọ́run má jẹ́ á jẹ́ òpè tọ ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó mú ìdáhùn wá fún wa jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ṣe wá ní rere jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó la ojú ẹ̀mí wa jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ṣí wa níyè lórúkọ Jésù Kristi olúwa wa ọlọ́run lákòókò yìí tá a ti fẹ́ wọnú ọ̀rọ̀ rẹ lọ tá a sì máa gbàdúrà lórúkọ Jésù fi ọ̀rọ̀ rẹ ṣí wa níyè àwọn ìdáhùn tá à ń retí fi ọ̀rọ̀ rẹ yọ̀ǹda rẹ̀ ọlọ́run ṣí wa lójú ẹ̀mí nípa ọ̀rọ̀ rẹ jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ṣe wá ní rere jẹ́ ká lè jẹ́ olùṣe ọ̀rọ̀ rẹ ká má jẹ́ olùgbọ́ nìkan má jẹ́ kí a jẹ́ òpè nínú ọ̀rọ̀ rẹ nínú ohun tẹ̀mí ṣe wá ní ọlọ́gbọ́n fún wa ní ìmọ̀ fún wa ní òye lórúkọ Jésù Kristi olúwa wa lórúkọ Jésù Kristi olúwa wa mo fẹ́ ká wo ní ìwé Sámúẹ́lì kejì orí 5 ẹsẹ̀ 5 àkọ́kọ́ Sámúẹ́lì kejì orí 5 ẹsẹ̀ 5 àkọ́kọ́ ni mo máa kà fún wa ká tó wọnú àdúrà lọ àdúrà la máa gba torí àṣẹ wọnú ọdún tuntun ni ká bá lè mọ bí ọ̀rọ̀ yẹn ṣe máa ká wa lára tó tá a ṣe máa lo gbogbo ọkàn wa àti agbára wa láti bá ẹlẹ́dàá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àlá rere lórí pẹpẹ yìí lónìí ó ní mo ṣe máa ka ẹsẹ̀ bíbélì yìí fún wa ìwé mọ́ sọ wípé gbogbo ẹ̀yà Ísírẹ́lì sì tọ̀ Dáfídì wá ní Hébroni wọ́n sì wípé wò ó egungun rẹ àti ẹran ara rẹ ni àwa ń ṣe àti nígbà àtijọ́ nígbà tí Sọ́ọ̀lù fi jọba lórí wa ìwọ ni ẹni tí í máa kó Ísírẹ́lì jáde ìwọ ní sì máa mú wọn bọ̀ wálé Olúwa sì wí fún ọ pé ìwọ ó bọ́ Ísírẹ́lì àwọn ènìyàn mi ìwọ ó sì jẹ́ olórí fún Ísírẹ́lì gbogbo àgbà Ísírẹ́lì sì tọ̀ ọba wá ní Hébroni Dáfídì ọba sì bá wọn ṣe àdéhùn kan ní Hébroni níwájú Olúwa wọ́n sì fi òróró yan Dáfídì ní ọba Ísírẹ́lì Dáfídì sì jẹ́ ẹni 30 ọdún nígbà tí ó bẹ̀rẹ̀ sí í jọba òun sì jọba ní 40 ọdún ó jọba ní Hébroni ní ọdún 7 òun oṣù 6 lórí Júdà ó sì jọba ní Jerúsálẹ́mù ní ọdún 23 lórí gbogbo Ísírẹ́lì àti Júdà
kí Olúwa kó bù sí kíkà ọ̀rọ̀ rẹ̀ sí ìgbàlà ẹ̀mí wa. Ohun tí mo fẹ́ fàyọ níbí òun ni ìtàn Dáfídì, wípé a fi òróró sí orí Dáfídì, a fi òróró yan Dáfídì lọ́ba fún Ísírẹ́lì nígbà tó wà léwe. Ṣùgbọ́n nígbà tó di 30 ọdún ni Dáfídì bọ́ sórí ìtẹ́ o. Ìtẹ́ rẹ̀ pàápàá bẹ̀rẹ̀ látorí Júdà fún ọdún 7 ló fi jọba lórí Júdà kó tó bọ́ sórí ìtẹ́ Ísírẹ́lì gẹ́gẹ́ bí ọba gbogbo Ísírẹ́lì. Àmọ́ lákọ̀ọ́kọ́ nígbà tó wà léwe a fi òróró yàn gẹ́gẹ́ bí ọba Ísírẹ́lì, àmọ́ kò lè bọ́ sórí ìtẹ́. Ọ̀tọ̀ ni ká fòróró yàn, ọ̀tọ̀ ni kó bọ́ sórí ìtẹ́. Ọ̀tọ̀ ni kó ní àlá, ọ̀tọ̀ ni kálá rẹ̀ ṣẹ. Dáfídì nígbà tí a fòróró yàn gẹ́gẹ́ bí ọba fún Ísírẹ́lì nígbà tó wà léwe, ó ní àlá rere bí ó ṣe máa darí Ísírẹ́lì, tó ṣe bẹ̀rẹ̀ sí ní dàpọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́. Ìwé mọ́ sọ pé ẹ mọ́ balẹ̀ láti ìgbà yẹn lọ. Àsìkò sí fún àbá yẹ̀wò ká bẹ̀rẹ̀ sí ní kà fún ara wa, ká fi ti ara wa gbọ́. Ohun tí ìwé mọ́ sọ fún wa níbí, ìtàn yẹn ó wà nínú ìwé Kíróníkà kínní orí 11 náà ẹsẹ̀ 5 àkọ́kọ́ a máa rí ńbẹ̀. Àmọ́ nígbà tí Dáfídì tí a fi òróró yàn gẹ́gẹ́ bí ọba Ísírẹ́lì, lásìkò yẹn Ísírẹ́lì ní ọba àkọ́kọ́ tí a pè ní ọba Sọ́ọ̀lù. Ọlọ́run náà ló yọ Sọ́ọ̀lù kí Sọ́ọ̀lù tó ṣe àìgbọràn kí a tó kọ Sọ́ọ̀lù lọ́ba. Àmọ́ àgbà tí a kọ Sọ́ọ̀lù lọ́ba, tọ́lọ́run kọ Sọ́ọ̀lù lọ́ba tó lọ yan Dáfídì, tó fi òróró yan Dáfídì lọ́ba, Sọ́ọ̀lù yìí wà lórí ìtẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Nígbà tí Dáfídì mọ̀ wípé òun ni a yàn ní ọba Ísírẹ́lì tí a sì fi òróró sí lórí, nínú ẹ̀mí tá a bá ń wá ọba fún Ísírẹ́lì Dáfídì ni, kì í ṣe Sọ́ọ̀lù mọ́. Àmọ́ lójú ayé Dáfídì bẹ̀rẹ̀ sí ní jagun. Lójú ayé Dáfídì bẹ̀rẹ̀ sí ní sàsárà fún ẹ̀mí rẹ̀. Lójú ayé Dáfídì rí rògbòdìyàn, ó rí ìjàkadì, ó rí ìpèníjà, ó rí oríṣiríṣi ohun tí ó kọjá ọgbọ́n orí rẹ̀, tó kọjá ọjọ́ orí rẹ̀, tí ó sì dé orí ìtẹ́, bó tilẹ̀ jẹ́ pé òróró ń bẹ lórí rẹ̀ pé ọba ni. Ó wà lábẹ́ àlá Sọ́ọ̀lù ọba. Èèyàn lè wà láyé òtítọ́ kan tó máa kọ́kọ́ mọ̀ rẹ́ olórí òkè yìí lónìí, wípé gbogbo wa a wà nínú àlá ẹnìkan. Gbogbo ìrírí tá à ń rí láyé ó jẹ́ ìmúṣẹ àlá ẹnìkan. Ó lè jẹ́ ìmúṣẹ àlá tirẹ̀, ló ń rí ìrírí rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ó sì lè jẹ́ ìmúṣẹ àwọn àlá mìíràn. Ìwọ tí ìrírí rẹ̀ ò bá dáa tó, gbọ́ mi sà, ó wà nínú ìmúṣẹ àlá búburú àwọn ènìyàn. Ìwọ tí ìrírí rẹ̀ láyé lónìí, ohun tó ń ṣẹlẹ̀ sí ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá kù díẹ̀ káàtó, mo fẹ́ sọ fún ọ nípa ìmísí ẹ̀mí àti ọ̀rọ̀ Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run, òye ẹ̀mí, wípé ó wà nínú ìmúṣẹ àlá búburú àwọn kan ni. Wọ́n máa sọ pé èèyàn ṣàìsàn, ayé ló ta lọ́fà, iṣẹ́ ayé ni, kinní kan ni. Ǹjẹ́ o mọ̀ wípé ìmúṣẹ àlá búburú kan nìyẹn? Òun ló mú ẹni yẹn lẹ́rú, òun ló sọ ẹni yẹn di ẹdun arinlẹ̀, òun ló mú àìsàn wọlé. Bí Aláàfin tòótọ́ ò bá dá sọ̀rọ̀ yẹn, ẹni yẹn lè gbàbẹ̀ sọdá, ẹni yẹn lè gbàbẹ̀ lọ, ìtàn ẹni yẹn lè parí láti oríta yẹn lọ. Ǹjẹ́ mọ̀ pé ohun burúkú kò kí ń dédé ṣẹlẹ̀? Kí nǹkan tó ṣẹlẹ̀ lójú ayé, a máa ti yanjú ẹ̀ ní inú ẹ̀mí. Nítorí náà, òye gbọ́dọ̀ yé wa wípé gbogbo ìrírí tí gbogbo wa ní láyé, yálà ibi tá a tẹ̀dó sí lókè òkun àbí ní òkè ibi tá a bá wà, àbí lórí ilẹ̀, ní apá ilẹ̀ ọya tá a bá wà, àwa tá a wà nílẹ̀ aláwọ̀ funfun àtàwa tá a wà nílẹ̀ aláwọ̀ dúdú àti ibikíbi tá a bá wà, a wà nínú ìmúṣẹ àwọn àlá àwọn ẹnìkan. Ohun tó ṣe kókó ni wípé ṣé o wà nínú ìmúṣẹ àlá rere àbò wà nínú ìmúṣẹ àlá búburú àwọn ènìyàn. Kì í ṣe àlá rẹ nìkan, ọ̀pọ̀ tiẹ̀ wà àlá rere wọn ò tí ì ṣe rí. Tó bá jẹ́ pé o wà lórí òkè yìí ò ń gbọ́ mi, àlá rere ò tí ì ṣe rí, mo gbàdúrà fún ẹ pé lásìkò yìí àlá rere rẹ yóò wá sí ìmúṣẹ.
ṣùgbọ́n ohun tó bá kó máa rí o láyìíká rẹ lórílẹ̀-èdè rẹ ní ìlú rẹ ní ìletò rẹ ìmúṣẹ àlá kan ni tí ìrírí yẹn bá sì kù díẹ̀ káàtó tí ò bá fún ẹ láǹfààní tó bá ń fi ẹ́ sẹ́yìn tó ń jẹ́ kó wà ńlẹ̀ tó ń dá ọdún lójú kan tó bá ń mú ẹ bí ẹni mú ẹrú tó ń bù ẹ́ jìgìjìgì bí ẹni lu bàǹtà tó rọ́nà lọ tó ń mú kí o ní ìrújú tí ojú ń pọ́n ẹ lọ́tún tó ń pọ́n ẹ lósì tó mú kí ipá rẹ gan tó mú kí ìgbìyànjú rẹ ó máa já sásán kí àkókò rẹ máa ṣòfò inú ìmúṣẹ alábúburú àwọn ẹnìkan ló wà yẹn ó gbọ́dọ̀ lòdì sí ó gbọ́dọ̀ gbàdúrà lòdì sí àdúrà tá a máa kọ́kọ́ gbà nìyẹn o torí mi fẹ́ dá wa lágara rárá lónìí pé Ọlọ́run já mi gbà lọ́wọ́ ìmúṣẹ àwọn alábúburú àwọn ènìyàn tó ń bẹ láyìíká mi. Èèyàn lè jẹ́ olórí orílẹ̀-èdè kó ní alábúburú tí yóò yọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lẹ́nu. Èèyàn lè jẹ́ olórí ìletò, èèyàn lè jẹ́ adarí aláṣẹ ibìkan, aláṣẹ ilé iṣẹ́, adarí ibìkan, tàbí èèyàn lè jẹ́ olórí àwọn èèyàn kan, olórí àwọn ìletò kan, àwọn ibìkan, kó sì ní alábúburú tí yóò mú àwọn ènìyàn sínú ẹrú, tí yóò mú kí àwọn ènìyàn ṣàìsàn, tí yóò mú kí àwọn ènìyàn kó dẹdú arinlẹ̀, tí yóò mú kí àwọn ènìyàn kó ṣe kíni kó di aláìní. A kà nínú ìwé ìtàn wípé nígbà tí wọ́n ja ogun ẹlẹ́yàmẹ̀yà ní ìlú Nàìjíríà tí àwọn tó jẹ́ Ìgbò àti àwọn tó dàbí tá à ń pè ní Nàìjíríà nígbà náà àwọn ṣùgbọ́n ìjọba yẹn jẹ́ ìjọba tó wà lọ́wọ́ àwọn Arẹwà àwọn Haúsá tí wọ́n bẹ̀rẹ̀ sí ń bára wọn jà ní ọdún 1970. Bẹ́ẹ̀ ni a kà nínú ìwé ìtàn ni o ojú èmi ò débẹ̀ o torí àti ìbí mi ń gbà náà o ṣùgbọ́n ohun tá a kà nínú ìwé ìtàn tá a sì gbọ́ tán lóòótọ́ ni. Nígbà tí wọ́n jagun fún odidi ọdún 3 gbáko àwọn ará ìlú Ìgbò tí wọ́n ń jagun làwọn fẹ́ kúrò nílùú Nàìjíríà wọ́n làwọn fẹ́ dá dúró. Nàìjíríà ní pé àwọn gbà nígbà tó yá láwọn gbà mọ́ ó dàbí ọ̀rọ̀ Fáráò àtọmọ Ísírẹ́lì. Adarí wọn ń gbà náà tó jẹ́ gẹ́gẹ́ bí ológun ojúkú ó dùndùndùn pé kí wọ́n já pé kán pínyà kí ẹlẹ́yà dúró kólúkàkú dúró kó jẹ́ orúkọ bàbá rẹ̀. Àmọ́ Nàìjíríà dùn wípé àwọn ò tí ì ṣetán àti fi àwọn ará Ìgbò lẹ̀. Nígbà tí ogun máa parí ohun tí mo fẹ́ mú jáde nínú ìtàn yẹn rèé o ìtàn tó wà ní gbangba ni o kò ń ṣe ohun tó ṣẹlẹ̀ ń kọ̀rọ̀ o bẹ́ẹ̀ ni o. Nígbà tí ogun máa parí nígbà tí ilẹ̀ dá tí Nàìjíríà borí ogun tí wọ́n ní pé àwọn ò gbà kí àwọn ará Ìgbò lọ bẹ́ẹ̀ ni kó lọ dá dúró kó gba òmìnira wọ́n sì gbọ́dọ̀ wà lára wa gẹ́gẹ́ bí Nàìjíríà. Ohun tí a kà ní wípé nínú ìwé ìtàn wípé gbogbo àwọn ọlọ́rọ̀ tó jẹ́ láti ilẹ̀ Ìgbò kò bá jẹ́ pé o tẹ̀dó sí Kánò abo tẹ̀dó sẹ̀dó abo tẹ̀dó sẹ́kọ̀ọ́ abo tẹ̀dó sí Àbújá ibi tó bá wù kó tẹ̀dó sí ní Nàìjíríà gbogbo àwọn tó jẹ́ ọlọ́rọ̀ ohun tá a kà ní ìwé ìtàn ni mi bá wọn débẹ̀ o. Wọ́n ní wípé gbogbo ohun tí wọ́n ní pátá nílé ìfowópamọ́ wọ́n mú gbogbo rẹ̀ wọ́n ṣe kíni wọ́n mú gbogbo ohun ìní wọn gẹ́gẹ́ bí ohun tó ń fi pamọ́ sílé ìfowópamọ́ wọ́n sọ gbogbo rẹ̀ di iye kan mi ìrántí yẹn báyìí bóyá náírà 50 àbí náírà ọjà ní náírà kan tó iye kan wọ́n fún gbogbo ènìyàn. Ìyẹn ìwọ tó bá lówó tó lọ́rọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń lọ́rọ̀ gbogbo alamọ̀ pé wọ́n lákíkanjú lónìí àwọn ará Ìgbò wọ́n lákíkanjú sì máa ń lọ́rọ̀ púpọ̀. Náà wọ́n mú gbogbo àwọn lọ́rọ̀ ìgbà yẹn tó wá láti ilẹ̀ Ìgbò wọ́n sì fún gbogbo ní iye kan tí mo fẹ́ mú jáde nìyẹn. Bóyá 50 naira náà fún àbọ̀ 100 naira ìyẹn kọ́ ni ó ṣe kókó ohun tó ṣe kókó ni wọ́n fún gbogbo ní iye kan àtiwọ́ tó ní ẹgbẹgbẹ̀rún owó àtiwọ́ tó ní mílíọ̀nù owó wọ́n fún gbogbo èèyàn ní iye kan. Nítorí pé kí ni wọn ò fẹ́ kí ẹnikẹ́ni kó gbẹ́nu sọ ọ̀rọ̀ wípé mo fẹ́ gba òmìnira mọ́ mo fẹ́ dá dúró mọ́. Ṣùgbọ́n lónìí olónìí nǹkan Ọlọ́run ti dá sí Ọlọ́run ti yọ̀ǹda fún gbogbo ènìyàn olúkakú ní ohun tó yẹ kó ní bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ àti akíkanjú rẹ̀ ṣe lè fún bẹ́ẹ̀ ni. Kí ni mò ń sọ ẹnìkan ló mú àbá yẹn wá wípé ẹ jẹ́ ká fún gbogbo wọn ní iye kan wọ́n sì sọ ọlọ́rọ̀ di ẹdun arinlẹ̀ nítorí ogun jíjà
nítorí ìlara, nítorí ẹ̀ta inú, nítorí ọ̀tẹ̀. Wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́rọ̀ nígbà náà, wọ́n sọ gbogbo wọn di ẹdun arinlẹ̀. Lára wọn àwọn kan ò dọlọ́rọ̀ mọ́ títí dòní olónìí. Nígbà náà àwọn ọlọ́rọ̀ ti tún jáde láàrin àwọn ẹ̀yà Ìgbò. Àlá kan nìyẹn, àlá búburú sì ni. Èèyàn lè wà gẹ́gẹ́ bí Fáráò tó dédé jí tó ní pé kó máa pa gbogbo ọmọ tí a bá bí nínú ìlú rẹ̀ tó bá jẹ́ ọdún méjì sẹ́yìn, ká máa kàn pa gbogbo wọn, sì bẹ̀rẹ̀ sí ń pa wọ́n nígbà tá a bí Mósè. Hẹ́rọ́dù náà ṣe bẹ́ẹ̀ pé gbogbo ọmọ tá a bá bí tó jẹ́ ọdún méjì sẹ́yìn, tá a bá tiẹ̀ bí lónìí àbó ti pé ọdún méjì, ó ní kó pa gbogbo wọn nítorí pé ó fẹ́ pa Jésù. Hẹ́rọ́dù náà ṣe bẹ́ẹ̀. Àbá kan nìyẹn, àlá kan nìyẹn, àlá búburú sì ni. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn tá a bí nígbà náà ni wọ́n pa o, tó jẹ́ ọmọdún méjì sẹ́yìn, àfi àwọn tọ́lọ́run kó yọ nínú ewu nìkan ló yọ o. Àlá búburú kan nìyẹn. Ó wà bẹ́ẹ̀ káàkiri nínú ìtàn àwọn orílẹ̀-èdè tá a mọ̀ lónìí. Pàápàá gan bá a ṣe wà nínú ọdún titun yìí, àwọn àbá kan wà, àwọn àlá kan wà, àlá búburú ní àwọn orílẹ̀-èdè níbi gbogbo tí àwọn ènìyàn wá tẹ̀dó sí, tí a rí wípé bí àlá yìí bá ṣe yóò pa àwọn ènìyàn Ọlọ́run lára, yóò pa ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lára, yóò mú àwọn kan bọ́ sábẹ́ ìsìnrú, yóò mú àwọn kan dé ẹdun arinlẹ̀. Ó lè la ẹ̀mí lọ pàápàá. Àwọn ọdún díẹ̀ sẹ́yìn ní orílẹ̀-èdè Nàìjíríà, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà dìde, ó lóun ti fẹ́ ṣe tán, ìgbà tóun fi ń ṣààrẹ ti fẹ́ tó, gẹ́gẹ́ bí ìṣe òun fẹ́ yí owó padà. Kọ́dẹ̀ yí owó padà, ó bá dogun, ọba rí ṣe, ọba kó gbogbo ènìyàn sínú ìdààmú. Ìjà mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ ẹ̀mí wọn nù nítorí àlá búburú yẹn pé èèyàn fẹ́ yí owó padà. Ẹni tá à ń sọ yìí ó ti lọ jẹ́lẹ́dàá rẹ̀ ní pé àmọ́ láàrin òun àtọlọ́run á máa jíṣẹ́ ohun tó fayé ṣe. Àwọn tó ti wá kúńkọ́ nítorí pé ńgbà tó ń fi owó sí ilé ìfowópamọ́sí tí wọ́n rówó wọn gbà jáde. Àwọn tó ń fowó ńláńlá ra owó ńláńlá tó sì jẹ́ owó wọn. Ohun tó burú gbà ní ohun tó ṣẹlẹ̀ ní ọdún 2003 ní ìlú Nàìjíríà yìí. Ó ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa a kì í rántí mọ́ bí ìlú ṣe dàrú. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa kì í rántí pé ó wá di wípé àti rí owó tó dàbí pépà ó dogun, cash ó dogun o, àti rí ó dogun. Tó pé o máa fowó ra owó ní ìlú Nàìjíríà láì ṣe pé èèyàn mú. Kì í ṣe pé èèyàn mú débẹ̀ o, bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe wípé ìlú tòrò, ìlú dá tó bẹ̀ nígbà náà, àmọ́ wọ́n gbé àlá búburú jáde tó fi gbogbo ènìyàn sábẹ́ ìdààmú. Mo rí àwọn olówó tó ń dààmú, mo rí àwọn ènìyàn ńlá tó ń dààmú torí pé wọ́n ń wá kíni, wọ́n ń wá owó tán lè fi ṣe pàṣípàrọ̀, cash, wọ́n ń wá owó pépà, wọ́n ń wá kiri, wọ́n ń fi owó wọn ra owó, wọ́n ń fi owó ńlá ra owó ńlá. Àlá búburú nìyẹn. Àdúrà kọ́kọ́ tá a máa kọ́kọ́ gbà nìyẹn, Ọlọ́run kó dà wá lọ́wọ́ àlá búburú àwọn ènìyàn láyìíká wa. Irú ènìyàn tó ọ̀n bá jẹ́ ààrẹ orílẹ̀-èdè, ọ̀n bá jẹ́ gómìnà, ọ̀n bá jẹ́ ọba ìletò kan, ọ̀n bá jẹ́ ohunkóhun tó wù kán bá jẹ́ adarí iléeṣẹ́ wa ní ibikíbi tó bá kàn wà, kán nípò, kán lágbára ní ohunkóhun kan bá jẹ́, tàbí ohunkóhun tó bá ti máa ní àlá búburú tó máa yọlé ayé wa lẹ́nu, tó bá ti máa ní àlá búburú tó máa fi ayé wa sábẹ́ ìdè, tó máa dà wá láàmú, tó máa mú wa lẹ́rú, tó máa mú kí á di ẹdun arinlẹ̀. Àlá búburú wọn kọ́lọ́n kó gbà wá lọ́wọ́ rẹ̀. Àdúrà tá a fẹ́ kọ́kọ́ gbà nìyẹn. Ó máa porúkọ Jésù dáadáa o. Ó máa sọ tẹ̀lé mi báyìí bá a ṣe ń gbà lórókè. Sọ pé Ọlọ́run bàbá mi o. Sọ pé Ọlọ́run ẹlẹ́dàá mi o. Sọ pé Ọlọ́run olùrànlọ́wọ́ mi o. Ní orúkọ Jésù Kristi. Bàbá, gbà mí lọ́wọ́ àlá búburú àwọn ènìyàn tó ń bẹ láyìíká mi. Àlá búburú àwọn ènìyàn tó ń sọ ní dẹ́dú arinlẹ̀. Àlá búburú àwọn ènìyàn tó ń múni bọ́ sábẹ́ ìṣirò. Àlá búburú àwọn ènìyàn tó ń fìyà jẹni, tó ń pọ́ni lójú. Olúwa gbà mí lọ́wọ́ wọn. Gbà mí lọ́wọ́ wọn, gbà mí lọ́wọ́ wọn, gbà mí lọ́wọ́ wọn. Má jẹ́ ń bọ́ sábẹ́ àlá búburú wọn. Má jẹ́ ń bọ́ sínú ìmúṣẹ àlá búburú àwọn ènìyàn búburú láyìíká mi. Má jẹ́ ń bọ́ sínú ìmúṣẹ àlá búburú àwọn ènìyàn láyìíká mi.
Ọlọ́run gbà mí lọ́wọ́ àlá búburú, bẹ̀rẹ̀ sí ní gbàdúrà sí Ọlọ́run láẹnu rẹ kó gbàdúrà yìí dáadáa o, gbàdúrà yìí dáadáa o. Alẹ́ ìlú àlàkà tó bàlíkà avẹ̀lẹ́dẹ́bílúwà kàtà, gbàdúrà yìí dáadáa. Ọlọ́run gbà mí lọ́wọ́ àlá búburú àwọn ènìyàn tó ń bẹ láyìíká mi. Wọ́n jẹ́ gómìnà ni, wọ́n jẹ́ ààrẹ orílẹ̀-èdè ni, wọ́n jẹ́ adarí iléeṣẹ́ wa ni, wọ́n jẹ́ aláṣẹ àyíká wa ni àbí ìletò wa ni. Lábẹ́ bó ti wù kórí, gbà mí lọ́wọ́ àlá búburú àwọn ènìyàn tó ń bẹ láyìíká mi. Gbà mí lọ́wọ́ ìmúṣẹ àwọn àlá búburú àwọn ènìyàn tó ń bẹ láyìíká mi. Má jẹ́ àlá búburú àwọn ènìyàn tó ń bẹ láyìíká mi ó mú mi so. Má jẹ́ ó sọ mí dẹdú arinlẹ̀. Má jẹ́ ó pọ́n mi lójú. Má jẹ́ ó fìyà jẹ mí. Má jẹ́ ó mú àìsàn bá mi. Má jẹ́ ó dá àyànmọ́ mi dúró. Má jẹ́ ó dá ìṣẹ̀dá mi dúró. Gbà mí lọ́wọ́ àlá búburú àwọn ènìyàn tó ń bẹ láyìíká mi. Gbà mí lọ́wọ́ àlá búburú àwọn ènìyàn tó ń bẹ láyìíká mi. La ilebe odi geduka dagadagadaga. Aridabaraka to barikata. Jiva kato baria tabaria. Jésù Kristi Olúwa wa. Àmín. Ó jẹ́ ká mi yẹ kó máa lárere. Àmín ní ìdáhùn àdúrà. Jésù Kristi Olúwa wa. Mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi lónìí. Ọlọ́run á gbà ọ́ lọ́wọ́ àlá búburú àwọn ènìyàn tó ń bẹ láyìíká rẹ o. Lábẹ́ bó ti wù kó rí, Ọlọ́run ò ní fi ẹ́ ṣe ẹran fún eyín wọn o. Ọlọ́run ò ní jẹ́ kó bọ́ sínú ìmúṣẹ àlá búburú àwọn èèyàn tó ń bẹ láyìíká rẹ. Lórúkọ Jésù Kristi. A máa gbàdúrà kejì rèé. Jẹ́ múra pẹ̀lú àdúrà tá ń gbà yìí ó ṣe kókó. A máa gbàdúrà kejì. Ǹjẹ́ mọ̀ wípé nígbà tí a fi òróró yan Dáfídì léwe, ṣùgbọ́n kò jẹ́ ọba, kò di ọba títí dìgbà tó di 30 ọdún o, kò jọba o, kò rí tẹ́ o. Ó wà lábẹ́ ìmúṣẹ àlá búburú Sọ́ọ̀lù. Ó wà lábẹ́ ìmúṣẹ rẹ̀. Àmọ́ nígbà tí àánú Ọlọ́run dìde, nígbà tí àkókò tó, Ọlọ́run mí sí àwọn gbogbo ẹ̀yà Ísírẹ́lì láti kóra wọn jọ láti tọ̀ Dáfídì wá. Ǹjẹ́ mọ̀, kì í ṣe wípé lọ́dún tí Sọ́ọ̀lù kú ni Dáfídì jọba. Ó ṣe díẹ̀. Bẹ́ẹ̀ ni, torí pé Dáfídì ò sí nídìílé ọba. Benjamin ní Sọ́ọ̀lù sì bímọ. Ó bímọ lọ́pọ̀lọpọ̀. Bó lẹ́ pé Sọ́ọ̀lù àti Jónátánì àkọ́bí ọmọ rẹ̀ wọ́n kú lọ́jọ́ kan náà. Àwọn ọmọ mìíràn wà. Bẹ́ẹ̀ ni. Nítorí náà, ọba jíjẹ ìtẹ́ láti bọ́ sórí ìtẹ́ kò ń ṣe ohun téèyàn lè dá ṣe, kò ń ṣe ohun àdáṣe. Ó ní nílẹ̀ Yorùbá àti ní gbogbo ilẹ̀ tó ní àṣà kan tàbí òmíràn ni wọ́n ti ní àwọn tó ń pè ní àfọbàjẹ. Èèyàn kì í fira rẹ̀ jọba. Ẹnìkan ṣo ló fira rẹ̀ jọba tí ẹnikẹ́ni ò fi jọba. Òun là ń pè ní Ọlọ́run. Òun là ń pè ní Ọlọ́run, ẹni tó ní ayé àti ọ̀run. Òun là ń pè ní Ẹlẹ́dàá, ẹni tó dá gbogbo wa. Kò sẹ́ni mọ bó ṣe débẹ̀, kò sẹ́ni fi jọba. Òun ni ọba tí kò sí ènìyàn kankan tó mọ bó ṣe débẹ̀, bó ṣe jọba. Bẹ́ẹ̀ ni, tí gbogbo wa lábẹ́ àkóso ìjọba rẹ̀, Ọlọ́run Ẹlẹ́dàá ni. Òun nìkan ṣo. Lẹ́yìn òun, àwa tó kù, pàápàá àwa tá jẹ́ ènìyàn, ò lè jọba bí ò bá sí àfọbàjẹ o. Ò lè dókè bí ò bá sẹ́ni tá fà ọ́ sókè, tá mú ọ sókè. Òkè ń ṣe bí téèyàn ń sọ wípé òkè wù mí mo débẹ̀. Irọ́. Bó bímọ kó wù kó sọ ọmọ rẹ ní òkè wù mí, kò sọ kó máa dókè, kò sọ wípé kó máa là, kò sọ wípé arọ́nà gbà. Bí ò bá ṣe kíni, bí ò bá Ẹlẹ́dàá rẹ̀ pàdé, tí ò bá Jésù pàdé, kó bọ́ sínú májẹ̀mú àwọn tó ń wu Ọlọ́run, kó gbègbè sí ayé tó wu Ọlọ́run, kó sì jìjàkadì lórí ìmúṣẹ àlá rere ayé rẹ̀. Kò lè débẹ̀ o. Nítorí náà, àwọn gbogbo ẹ̀yà ilé Ísírẹ́lì ló tọ̀ Dáfídì wá wípé a fẹ́ sọ ọ́ dọba, àsìkò ti tó. Àlá rere Dáfídì láti ìgbà tó ti wà léwe tá ti fòró yàn, ó dúró de ìgbà tó pé 30 ọdún láti wá sí ìmúṣẹ o. Láti jíǹde láti wá sí ìmúṣẹ. Nígbà tó sì fẹ́ ṣe, ìwé Kíróníkà kínní orí 11 sọ fún wa wípé àwọn àgbààgbà adarí àwọn ẹ̀yà 12 Ísírẹ́lì ló wá sọ fún Dáfídì wípé gbogbo wa la mọ̀ nípa àlá rere rẹ. Gbogbo wa la mọ̀ t'Ọlọ́run sọ nípa rẹ wípé ìwọ ló máa bọ́ ilé Ísírẹ́lì. Ìwọ sì ló máa ṣe olórí fún Ísírẹ́lì. Gbogbo wa la mọ̀ nípa rẹ̀. Gbogbo wa la sì mọ̀ wípé lóòótọ́ ni nígbà tí Sọ́ọ̀lù ọba wà láyé pàápàá,
ìwọ ni a mọ̀ gẹ́gẹ́ bí adarí tí ń darí wa jáde tí ń darí wa wọlé nítorí pé bí Ọlọ́run bá ń wá ẹni tí ó fi ṣe olórí fún Ísírẹ́lì nítorí pé ó ti fòró yàn ìwọ ló la máa rí bẹ́ẹ̀. Òun ló sì jẹ́ wípé nígbà tí Gòláyátì tó ń bú ramúramù fún odidi 40 ọjọ́ tó ń yọ àwọn Ísírẹ́lì lẹ́nu, Dáfídì nìkan ṣo ló kọjú Gòláyátì gẹ́gẹ́ bí èwe, ó sì borí rẹ̀ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run lórúkọ Ọlọ́run. Nítorí náà àwọn àgbààgbà ilé ẹ̀yà Ísírẹ́lì wọ́n kóra wọn jọpọ̀, wọ́n sọ pé Dáfídì àsìkò yìí tó wá bọ́ sórí ìtẹ́, wá jọba gẹ́gẹ́ bí àlá rere rẹ̀, bọ́ sínú ìmúṣẹ àlá rere rẹ̀. A máa gbàdúrà kejì. Àdúrà kejì tá fẹ́ gbà ní wípé gbogbo àlá rere tó ti pa tì, àwọn àlá rere tí àìní ti pamọ́ ẹ lára, àwọn àlá rere tí àìsàn ti pamọ́ ẹ lára, àwọn àlá rere tí ẹ̀ṣẹ̀, àìbìkítà, àìka nǹkan sí ti pamọ́ ẹ lára, àwọn àlá rere tó ti gbàgbé mọ́ ọdún tó kọjá, k'Ọlọ́run kó jí dìde. Àlá rere ní ìtumọ̀ àyànmọ́. Kò sí bó ṣe lẹ́bùn, kò sí bó ṣe ní ìtara tó, bí àlá rere rẹ̀ ò bá ní ìmúṣẹ, tí àlá rere rẹ̀ ò bá wá sí ìmúṣẹ, olúwa rẹ̀ ń ṣe lásán ni. Mi sì fẹ́ pé kínú rẹ̀ kọ̀kàn dùn wípé ó gbóhùn olúwa gẹ́gẹ́ bí a ṣe sọ lórí pẹpẹ yìí wípé ọdún àánú rẹ̀ kí gbogbo a máa yọ̀ wípé olúwa ti bá wa sọ̀rọ̀, ọdún àánú rẹ̀, àánú tó dájú, kí wọn náà kó mọ̀ wípé ìlérí olúwa ń bẹ lórí ọdún yìí pé ọdún àánú ni, ìlérí olúwa ń bẹ, àsọtẹ́lẹ̀ sì ń bẹ lóòótọ́. Kí wọn náà má bọ́ sínú ìmúṣẹ ohun tí Ọlọ́run sọ, ó gbọ́dọ̀ bọ́ sínú ìmúṣẹ àlá rere, ìran rere, ó gbọ́dọ̀ bọ́ sínú ìmúṣẹ rẹ̀. Olóṣù máa gbàdúrà yìí, wá pe orúkọ Jésù, wá ní ìtara, wá sì gbà gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ kí ìyàtọ̀ kó dé. Sọ tẹ̀lé mi wípé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, ní orúkọ Jésù Kristi Olúwa, jí dìde gbogbo àlá rere ayé mi nínú ọdún titun yìí. Jí dìde gbogbo àlá rere ayé mi nínú ọdún titun yìí, lábẹ́ bó ti wù kó rí, pẹ̀lú àánú rẹ Ọlọ́run alààyè, pẹ̀lú àánú tó dájú rẹ. Jí gbogbo àlá rere ayé mi dìde, jí gbogbo àlá rere ayé mi dìde, jí gbogbo àlá rere àyànmọ́ mi dìde, jí gbogbo àlá rere ọkàn mi dìde, jí wọn dìde. Àsọtẹ́lẹ̀ gbọ́dọ̀ wá sí ìmúṣẹ, ìlérí gbọ́dọ̀ wá sí ìmúṣẹ. Ó yá, jí gbogbo àlá rere ọkàn mi dìde. Àlá rere, ìmúṣẹ àlá rere ló máa fi ìyàtọ̀ sí ọdún tá a wà yìí o. Ó ló máa mú kí ọdún yìí dùn ju ọdún tá a ti lò sẹ́yìn lọ. Ọlọ́run bá mi jí dìde. Gbogbo àlá rere tí èmi gan ti gbàgbé mọ́ra mi, gbogbo àlá rere tó ti pamọ́ mi lára, tó ti kú, tó ti bọ́ sínú ipò òkú, Olúwa jí wọn dìde lónìí, jí wọn dìde lónìí, jí wọn dìde, jẹ́ kán gba ìyè. Jẹ́ kí gbogbo àlá rere ayé mi gba ìyè, jẹ́ kí gbogbo àlá rere àyànmọ́ mi gba ìyè, jẹ́ kí gbogbo àlá rere ayé mi gba ìyè, jẹ́ kí gbogbo àlá rere àyànmọ́ mi gba ìyè, jẹ́ kí gbogbo àlá rere ayé mi gba ìyè, jẹ́ kí gbogbo àlá rere àyànmọ́ mi gba ìyè. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ṣàmì yẹn dáadáa, jẹ́ kó lárinrin. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo pa láṣẹ fún ọ. Àbáríà ni mo kò sì fálíà kàtàbáríà kàtàbà. Gbogbo àlá rere ayé rẹ tí a ti pàtì, tó ti ṣàtì, tó ti dóògùn, tó ti kú, èyí tí ohun ayé yìí ti pamọ́ lára. Bàálì bàrókò pàkàyà lórúkọ Jésù, ó jí dìde látòní lọ. Gbogbo àlá rere ayé rẹ, gbogbo àlá rere àyànmọ́ rẹ, gbogbo àlá rere tó gbé ìpín rẹ dání, tó gbé ọ̀rọ̀ rẹ dání, tó gbé ìṣeré rẹ dání, tó gbé ọlà rẹ dání, lórúkọ Jésù, Ọlọ́run jí dìde o, Ọlọ́run jí dìde o, Ọlọ́run jí dìde o. Mo pa láṣẹ, àlá rere ayé rẹ gbà ìyè. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kó yí padà. Jésù Olúwa wa. A máa gbàdúrà sí lórí ọ̀rọ̀ àlá rere ni. Ìmúṣẹ àlá rere, òun ni ìdùnnú gbogbo àyànmọ́. Ìmúṣẹ àlá rere, òun ni kíni? Òun ni ìdùnnú gbogbo àyànmọ́. Mo fẹ́ kó gbàdúrà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe sọ fún wa wípé àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ò ní máa pẹ́ mọ́, àní máa dára wa lágara lórí àsọtẹ́lẹ̀ mọ́. Ohun Olúwa ò ní máa pẹ́ mọ́ fún ilé Ísírẹ́lì. Nínú Ezekiel orí 12 ló ṣe sọ bẹ́ẹ̀ wípé lọ́gán tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti jáde náà ni ó máa wá sí ìmúṣẹ. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ti dẹra alẹ̀, wọ́n ti gbà pé tọ̀
èní kọ́ ló ti máa sọ tẹ́lẹ̀, èní kọ́ ló ti máa fún wa ní ìlérí, èní kọ́ ló ti máa sọ̀rọ̀ Ọlọ́run fún wa bó ṣe ń sọ ní látọdún mọ́dún, láti oṣù mọ́ṣù, láti ọ̀pọ̀lọpọ̀ ọdún tí a kì í rí kankan. Ọ̀rọ̀ ohun Olúwa sì jáde sí ilé Ísírẹ́lì pé ẹ má sọ bẹ́ẹ̀ mọ́, ẹ má dáṣà yẹn mọ́. Láti òní lọ gbogbo ohun Olúwa tó bá ti ń jáde, ọ̀rọ̀ Ọlọ́run tó bá ti ń jáde, ìsọtẹ́lẹ̀ tó bá ti ń jáde yóò wá sí ìmúṣẹ lọ́gán. Bó ṣe ń jáde ni yóò wá sí ìmúṣẹ. Wọ́n náà mo fẹ́ kí ìgbàgbọ́ rẹ kó rọ̀ mọ́ ọ̀rọ̀ yìí wípé gbogbo ohun Olúwa tó jáde sí ọ ni yóò wá sí ìmúṣẹ lọ́gán lórí rẹ. Ayé rẹ kò ní máa pẹ́ mọ́ kí ó tó rí ìmúṣẹ ìlérí Ọlọ́run, kó tó rí ìmúṣẹ májẹ̀mú, kó tó rí ìmúṣẹ àsọtẹ́lẹ̀ rere Ọlọ́run lórí rẹ̀. Kò ní pẹ́ mọ́ rárá. Àdúrà tó fẹ́ gbà rẹ o, ó fẹ́ sọ fún Ọlọ́run Ẹlẹ́dàá rẹ pé gbogbo àlá rere àyànmọ́ rẹ fún ọdún yìí kó wá sí ìmúṣẹ lábẹ́ bó ti kó pẹ̀lú àánú Olódùmarè, kó wá sí ìmúṣẹ. Òun làdúrà tá a máa gbà yà, àdúrà lẹ́yìn àdúrà kan tí olókùn tá a máa gbà. Bẹ́ẹ̀ ni ó yá sọ pé Ọlọ́run bàbá mi ò, sọ bẹ́ẹ̀ dáadáa, sọ pé Ọlọ́run Ẹlẹ́dàá mi ò, sọ pé Ọlọ́run olùrànlọ́wọ́ mi ò, ní orúkọ Jésù Kristi Olúwa o, gbogbo àlá rere àyànmọ́ mi nínú ọdún titun yìí 2026 jẹ́ kó wá sí ìmúṣẹ. Nípa oore ọ̀fẹ́ rẹ, nípa àánú tó dájú rẹ, jẹ́ kó wá sí ìmúṣẹ. Ó yá rọ̀jò àánú lé mi lórí, jẹ́ kí gbogbo àlá rere àyànmọ́ mi wá sí ìmúṣẹ. Jẹ́ kí gbogbo àlá rere ọkàn mi wá sí ìmúṣẹ. Jẹ́ kí gbogbo àlá rere tó gbé àsọtẹ́lẹ̀ rere ayé mi dání, tó gbé ìlérí rere ayé mi dání, tó gbé ọ̀rọ̀ rẹ fún mi ọdún yìí dání, jẹ́ kó wá sí ìmúṣẹ lábẹ́ bó ti wù kó rí. Olúwa yọ̀ǹda àánú, jẹ́ kí gbogbo àlá rere ayé mi wá sí ìmúṣẹ. Jẹ́ kí gbogbo àlá rere àyànmọ́ mi wá sí ìmúṣẹ nínú ọdún titun yìí. Olúwa mú mi wọnú ìmúṣẹ àlá rere àyànmọ́ mi, mú mi wọnú ìmúṣẹ àlá rere ìṣẹ̀dá mi, mú mi wọnú ìmúṣẹ àlá rere àyànmọ́ mi. Olúwa jọ̀ọ́ lábẹ́ bó ti wù kó rí, mú mi bọ́ sínú ìmúṣẹ àlá rere àyànmọ́ mi, mú mi bọ́ sí ìmúṣẹ àlá rere ìṣẹ̀dá mi, mú mi bọ́ sí ìmúṣẹ rẹ̀, mú mi bọ́ sí ìmúṣẹ rẹ̀, mú mi bọ́ sí ìmúṣẹ rẹ̀, mú mi bọ́ sí ìmúṣẹ àlá rere àyànmọ́ mi, mú mi bọ́ sí ìmúṣẹ àlá rere ìṣẹ̀dá mi, mú mi bọ́ sí ìmúṣẹ àlá rere àyànmọ́ mi. Jẹ́ kí ìpín rere mi fọhùn, jẹ́ kí ìpín rere mi fọhùn. Jésù Kristi Olúwa wa, àmín. Mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi tí ìgbàgbọ́ rẹ rọ̀ mọ́ lórí òkè yìí. Mo pa láṣẹ gbogbo àlá rere àyànmọ́ rẹ, gbogbo àlá rere ọkàn rẹ, gbogbo àfojúsùn rẹ níwájú Olúwa, ohun tó ń gbọ́ Ọlọ́run gbọ́ tó jẹ́ ẹ̀dùn ọkàn rẹ fún ọdún titun yìí kó wá sí ìmúṣẹ, kó wá sí ìmúṣẹ, kó wá sí ìmúṣẹ, kó wá sí ìmúṣẹ. Bẹ́ẹ̀ ni ó sì rí kò yí padà. Jésù Olúwa wa. Ẹ jẹ́ ká gbàdúrà kan sí ká tó lọ, ká gbàdúrà yìí sí ká tó lọ. Ó wà nínú ìwé Ábákúkù láti orí kejì ẹsẹ̀ mẹ́ta àkọ́kọ́. Ó sọ wípé àlá rere àyànmọ́, ìran rere àyànmọ́ gbọ́dọ̀ fọhùn. Kì í ṣe pé kó wá sí ìmúṣẹ nìkan, ó gbọ́dọ̀ fọhùn tí gbogbo ayé yóò gbúrò rẹ̀, tí òkìkí gbọ́dọ̀ tàn lórí àlá rere rẹ̀, òkìkí gbọ́dọ̀ tàn lórí àlá rere rẹ̀. Gbogbo àwọn tó yẹ kó jàǹfààní ìmúṣẹ àlá rere gbọ́dọ̀ gbọ́ nípa rẹ̀. Tó bá gbọ́ nípa rẹ̀ wọn lè jàǹfààní ẹ̀. Tó bá gbọ́ nípa rẹ̀ àlá rere rẹ̀ kò ṣẹ tó. Òun ni àdúrà tá fẹ́ gbà yẹn. Ẹ jẹ́ n kọ́kọ́ kà á fún wa ká tó sáré gbà á. Lórí ibùsọ̀ mi ni èmi ò dúró, èmi ò sì gbé ara mi ka orí alóore, èmi ò sì sọ láti rí ohun tí yóò sọ fún mi àti èsì tí èmi ò fọ̀ nígbà tí a bá ń bá mi wí. Olúwa sì dá mi lóhùn, ó sì wí pé kọ ìran náà kí ó sì hàn lára wàhálà, kí ẹni tí ń kà á lè máa sáré. Ìyẹn ni ìmúṣẹ ìran yẹn o. Ẹni tí ń kà, ìran téèyàn bá rí tí wọ́n ń kà tí wọ́n sì ń sáré pẹ̀lú ẹ̀, ìran yẹn ó ń wá sí ìmúṣẹ nìyẹn. Àmọ́ kò gbọ́dọ̀ dúró bẹ́ẹ̀, ó gbọ́dọ̀ fọhùn jáde kí gbogbo ènìyàn sì gbóhùn rẹ̀, kọ́ gbúrò rẹ̀, ìró rẹ̀ gbọ́dọ̀ láyé já. Ẹsẹ̀ kẹta ẹgbọ́n tó sọ, nítorí ìran náà jẹ́ ti ìgbà kan tí a yàn, ṣùgbọ́n nígbẹ̀yìn yóò sọ̀rọ̀ kì yóò sì ṣèké, bí ó tilẹ̀ pẹ́ dúró dé, nítorí ní dídé yóò dé kì yóò pẹ́. Ó máa pariwo ẹ̀, sọ pé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run Ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, ní orúkọ Jésù Kristi Olúwa, mú gbogbo àlá rere ayé mi fọhùn ògo jáde, mú gbogbo àlá rere àyànmọ́ mi nínú ọdún yìí fọhùn ògo jáde. Jẹ́ kí gbogbo ayé gbúrò rẹ̀,
jẹ́ kí gbogbo ayé ó gbúrò rẹ̀, jẹ́ kí òkìkí àlárere ayé mi ó fọhùn jáde, jẹ́ kí òkìkí àlárere ayé mi ó fọhùn jáde, jẹ́ kí òkìkí àlárere àyànmọ́ mi ó fọhùn jáde, jẹ́ kí ó fọhùn jáde, jẹ́ kí gbogbo ayé ó gbúrò rẹ̀, jẹ́ kí gbogbo ayé ó gbúrò rẹ̀, jẹ́ kí gbogbo ayé ó gbúrò rẹ̀, jẹ́ kí gbogbo ayé ó gbúrò rẹ̀. Bá Ọlọ́run sọ̀rọ̀, bá ẹlẹ́dàá rẹ sọ̀rọ̀. Abarubarakata bolidekerukata rabilida karosi falida bakata. Jẹ́ kí òkìkí àlárere ayé mi ó fọhùn jáde, jẹ́ kí ó fọhùn jáde, jẹ́ kí ó pariwo jáde, jẹ́ kí ó pariwo jáde. Ọlọ́run polongo ìmúṣẹ àlárere ayé mi, polongo òkìkí àlárere ayé mi káàkiri gbogbo àgbáyé. Jẹ́ kí ìró àlárere ayé mi ó jáde káàkiri gbogbo àgbáyé lórúkọ Jésù Kristi Olúwa wa. Ìwọ tó ràdúrà yẹn gbà tó sì rà mí ṣe, mo pa láṣẹ fún ọ. Àbárídàkà ọ̀dẹ́bílíàtà pákòríàkàtà, gbogbo àlárere ayé rẹ mo pa láṣẹ. Bí Olúwa ti mú ọ wá sínú ìmúṣẹ, òkìkí gbogbo àlárere ayé rẹ kó fọhùn káàkiri gbogbo àgbáyé, kí ìró ìmúṣẹ rẹ lórúkọ Jésù kó la ayé já. Mo pa láṣẹ àlárere ayé rẹ kó fọhùn ògo jákèjádé gbogbo àgbáyé, kí ó fọhùn ògo jákèjádò gbogbo àgbáyé. Bẹ́ẹ̀ ni ó sì rí, kò yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Mo fẹ́ fún ọ láǹfààní, ìwọ tó ti fàyè rẹ fún Jésù. Ó léwu. Ìwọ tó ti fàyè rẹ fún Jésù, ó lè rí ìmúṣẹ àlárere, nítorí pé ọ̀tá yóò máa fi ayé rẹ dọ̀wẹ́kẹ̀, yóò máa fi ayé rẹ yóò máa fi ṣàwàdà gidi gan. Ọ̀tá yóò máa jẹ ọ́ níyà. Bó bí iyè rẹ ṣí sí, bí iyè rẹ ò ṣí sí, òótọ́ ọbẹ̀ nìyẹn. Ìwọ tí Ọlọ́run ò bá sí ní ọkàn rẹ, ìwọ tí ò bá jókòó sọ́dọ̀ Ọlọ́run, tí ò jẹ́ kí Ọlọ́run gbèjà rẹ jà, báwo ló ṣe gbèjà ara rẹ jà? Ọ̀tá yóò fi ọ́ tàfàlà, ọ̀tá yóò fi ọ́ ṣẹ̀sín. Mo gbàdúrà fún wọn tó ń gbọ́ mi, tí ìgbàgbọ́ rẹ rọ̀ mọ́ orí pẹpẹ yìí, pé ọ̀tá ò ní fi ọ́ ṣẹ̀sín. Mo fẹ́ fún ọ lórí ọ̀fẹ́ yìí láti fàyè rẹ fún Jésù pátápátá, láti fàyè rẹ fún Jésù lẹ́ẹ̀kan ṣoṣo, tí ò nílò àti ṣe lẹ́ẹ̀mejì, pé lẹ́ẹ̀kan ṣoṣo kó ṣe ìpinnu fún torí ìgbàlà ọkàn rẹ, kó ṣe ìpinnu fún Ọlọ́run. Tàbí wọ́n tó ti fàyè rẹ fún Jésù, ṣùgbọ́n tí ẹ̀ṣẹ̀ ti mú ọ ṣáko lọ, ó fẹ́ padà wálé, ó sì ń gbọ́ mi lónìí. Àǹfààní yìí ó wà fún wọn náà, kó ronúpìwàdà, kó sì jẹ́wọ́ Jésù Kristi lólúwa àti olùgbàlà rẹ, kó lè padà sọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́dàá rẹ gẹ́gẹ́ bí bàbá rẹ, kí ìgbà ọ̀tun lè dé, kí a lè sọ ohun gbogbo dọ̀tun nínú ayé rẹ. Ìwọ tó fẹ́ ṣe ìpinnu yìí, tó fẹ́ fàyè rẹ fún Jésù ní ìgbà àkọ́kọ́, tàbí tó bá fẹ́ fàyè rẹ fún Jésù nítorí pé kí ni o ti ṣáko lọ, o fẹ́ padà wálé wá bá bàbá rẹ, o fẹ́ kó gbàdúrà ìrònúpìwàdà rẹ tẹ̀lé mi. Sọ pé lórúkọ Jésù Kristi, Ọlọ́run, mo ti gbóhùn rẹ lónìí, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Mo gbọ́ pé lóòótọ́ ló wá sáyé, ló ti kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ó jíǹde lọ́jọ́ kẹta, ó gòkè rí ọ̀run láti máa ṣìpẹ̀ fún wa. Láti òní lọ, mo fi ẹnu mi jẹ́wọ́ rẹ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Wọnú ọkàn mi wá, kó tún ayé mi ṣe, kọ orúkọ mi sínú ìwé ìyè. Mo kẹ̀yìn sáyé, mo kẹ̀yìn sẹ́ṣẹ̀, mo sì kẹ̀yìn séṣù. Mo yọ̀ǹda gbogbo ayé mi àti ọjọ́ iwájú mi fún ọ. Gbà mí là, kó sọ mí dọ̀tun lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwọ tó bá gbàdúrà yẹn tọkàntọkàn, mo kí ọ kú oríire, nítorí pé ìgbàlà ọkàn rẹ ló ṣe iyebíye jù nínú ayé rẹ. Ó ti di alábàápín ìyè ayérayé nìyẹn. Mo sọ fún ọ, ayọ̀ ńlá ti bú jáde lórí rẹ lọ́run àti láyé, nítorí pé o fàyè rẹ fún Jésù. Mo fẹ́ kó mọ̀ wípé láti òní lọ, ẹ̀ṣẹ̀ ò ní borí rẹ mọ́. Mo sì gbàdúrà fún ọ wípé láti òní lọ, adarí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Láti òní lọ, ohun àtijọ́ ti kọjá lọ, ohun gbogbo ti di ọ̀tun nínú ayé rẹ. Tabari àìsàn nínú ayé rẹ, ó fi ayé rẹ sílẹ̀. Bẹ́ẹ̀ ni oore ọ̀fẹ́ láti dúró nínú ìgbàlà, láti dúró ní Kristi títí òpin ayé, Ọlọ́run fi fún ọ. Bẹ́ẹ̀ ni ó sì rí, kò yí padà. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ kọ sí wa, ẹ jẹ́ ká mọ̀ pé lóòótọ́ lẹ fàyè yín fún Jésù lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yìí, ká sì lè fi àdúrà ràn yín lọ́wọ́, ká lè darapọ̀ mọ́ ìdàgbàsókè yín nínú ẹ̀mí, kí a lè jọ rí Jésù Kristi sójú nígbà tí ó bá farahàn wá lẹ́ẹ̀kejì. Bẹ́ẹ̀ ni àwa tá bá mú ọrẹ wa wá láti fi júbà Ọlọ́run, ó bá jẹ́ pé ọrẹ àkọ́so fún àwọn tó gbàgbọ́ nínú ọrẹ àkọ́so tí èdè Gẹ̀ẹ́sì pè ní first fruit, àwọn tó bá gbàgbọ́ ní èdè ọrẹ àkọ́so, wọ́n lè ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́ àwọn ọmọ ọjọ́ àfibà ṣe sórí pẹpẹ. Àwọn tá bá fẹ́ ṣe ọrẹ ìsìn, ọrẹ ìdúpẹ́, tàbí a fẹ́ ṣe ọrẹ wòlíì, àbá fẹ́ ṣe ọrẹ ìdámẹ́wàá àkọ́kọ́ fún ọdún titun tá a wà yìí 2026, ọrẹ tó bá wù ká fẹ́ fi pọ́n Ọlọ́run lé, tọkàntọkàn ní onídìdùn ọlọ́rẹ̀ lọ́lọ́run béèrè o, kì í ṣe àfipáṣe o. Ó filẹ̀ ìjọ Ọlọ́run tẹ̀síwájú, ó filẹ̀ ìrere ń tẹ̀síwájú. Àwa tó ti pè,
à ń jẹ́ pé rẹ̀ a sì ń ṣèfẹ́ rẹ̀ láyé ṣùgbọ́n àǹfààní ni fún ọ láti láǹfààní láti fi lélẹ̀ fún Ọlọ́run, àǹfààní fún ọ kó darapọ̀ mọ́ àwọn tọ́lọ́run bù sí fún nítorí pé kíni wọ́n jẹ́ alábàápín nínú tọ́lọ́run ṣe láyé, wọ́n sì mú kí ìrere kó máa tẹ̀síwájú. Bẹ́ẹ̀ ni ìwọ tó bá fẹ́ fọrẹ ẹlẹ̀ mo fẹ́ gbàdúrà fún gbogbo ènìyàn tó fi ọrẹ lélẹ̀ tàbí ó fi èso lélẹ̀ lórí pẹpẹ yìí lónìí nínú ohun ìní wọn láti bu ọlá fún Ọlọ́run. Mo pa láṣẹ lórúkọ Jésù nínú ọrọ̀ nínú owó lórúkọ Jésù ẹ lọ máa pọ̀ sí, ẹ lọ ga sí. Ìdáhùn tẹ́ ẹ retí látọ̀dọ̀ Ọlọ́run tí ohunkóhun ò lè mú wá, ọrẹ tẹ́ ẹ fi sórí pẹpẹ yìí lónìí kó mú jáde. Ìdáhùn ayọ̀, ìdáhùn ìṣẹ́gun, ìdáhùn ìgbéga, ọrẹ tẹ́ ẹ fi lélẹ̀ lónìí, ohun tẹ́ ẹ fi fọ́lọ́run, ọrẹ wòlíì ni, ọrẹ ìdámẹ́wàá ni, ọrẹ àkọ́sí ọdún ni, ohunkóhun tó wù kẹ́ ẹ fi lélẹ̀ tọkàntọkàn gẹ́gẹ́ bí ẹ ti ṣe ìpinnu lọ́kàn yín láti bu ọlá fọ́lọ́run lórí pẹpẹ yìí lórúkọ Jésù kó mú ìdáhùn tẹ́ ẹ retí kó mú jáde. Ẹ gba ìwòsàn, ẹ gba àlàáfíà, ẹ gba ìyè, ẹ gba ìtura, ẹ gba ìrere ayọ̀, ẹ gba ìrere ayọ̀. Ọlọ́run kó pa yín lẹ́rìn ayọ̀, bẹ́ẹ̀ ni yóò sì rí kó yí padà. Jésù Kristi Olúwa wa. Mo gbàdúrà fún gbogbo ènìyàn, ìwọ tó rọrẹ fílẹ̀ àti ìwọ tó rọrẹ fílẹ̀. Jésù fẹ́ràn gbogbo wa bákan náà ṣùgbọ́n èèyàn lè gbà ju bó ṣe lọ o, bí láyé ṣe rí nìyẹn, torí pé ohun tó yẹn bá fúrúgbìn òun náà ló máa ká o. Àmọ́ mo gbàdúrà fún gbogbo ènìyàn tó ń gbọ́ mi tí gbàgbọ́ ẹ̀rọ ọmọ wípé èmi náà mo fẹ́ ṣe jù báyìí lọ, bọ́lọ́run bá lè dá mi lóhùn. Mo gbàdúrà fún ọ wípé lọ́sẹ̀ yìí lórúkọ Jésù Olúwa yóò dá ọ lóhùn, ó máa rẹ́sì ayọ̀, Ọlọ́run á fún ọ ní àlàáfíà lórúkọ Jésù. Wọ́n tó wà ní ipò àìsàn gba àlàáfíà, gba ìmúláradá. Mo já gbogbo ìdè ọ̀tá lára rẹ, mo já kúrò lára rẹ. Mo gbàdúrà fún ọ wípé lọ́sẹ̀ yìí lórúkọ Jésù gbogbo oríta tó wù kó là kọjá wàá bá Ọlọ́run pàdé, yóò farahàn ògo Olúwa yóò yọ lára rẹ o. Bẹ́ẹ̀ ni gbogbo àfojúsùn rẹ lọ́sẹ̀ yìí lórúkọ Jésù Ọlọ́run á ṣe jù bẹ́ẹ̀ lọ fún ọ. Àfojúsùn rẹ ní oṣù yìí, oṣù àkọ́kọ́ ọdún titun yìí, Ọlọ́run á ṣe jù bẹ́ẹ̀ lọ fún ọ. Bẹ́ẹ̀ ni mo pa láṣẹ, ò ní ṣaláìní ohun rere, ò ní ṣaláìní ohun tó dára. Bẹ́ẹ̀ ni ó sì rí kó padà. Ọ̀tá ò ní kò ní jẹ ọ́ níyà, ọ̀tá ò ní yọ̀ ọ́ jẹ lábẹ́ bó ti kórè. Bẹ́ẹ̀ ni ó sì rí kó padà. Jésù Kristi Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Àmín. Mo fẹ́ ká ṣe oore ọ̀fẹ́ Ọlọ́run lápapọ̀, oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ ti Ẹ̀mí Mímọ́ kí ó sọ̀kalẹ̀ kí ó máa bá a gbé láti sin lọ àti láéláé. Àmín 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 lórúkọ Jésù. A máa pàdé ara wa nípa oore ọ̀fẹ́ Ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀. Á jẹ́ ọjọ́ ìsinmi kejì inú ọdún tuntun yìí. Jẹ́ ká fi ayọ̀ ká fi sí Ọlọ́run, ká sì gbádùn ọdún tuntun yìí. Ọdún àánú tó dájú ni ohun tó Olúwa ti sọ fún wa ni pé ọdún yìí ọdún àánú tó dájú ni. Bẹ́ẹ̀ ni ìwọ náà ṣe àánú fáwọn ènìyàn, jẹ́ aláàánú kó ba lè máa rí àánú gbà lóòrèkóòrè. Mo gbàdúrà wípé àní sọ èrè wa nù, a sì ní sọ ìpín wa nù títí a fi pàdé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀. Ire o.